A kú dédé àsìkò yìí, ìgbà yìí yóò tù wá lára. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìránṣẹ́ Ọlọ́run kan, Joshua Iginla ti ìjọ Champion Royal Assembly Òwúmà ló ti sọ̀rọ̀ wípé gómìnà tẹ́lẹ̀ rí ti ìpínlẹ̀ Anambra, èyí tó díje dupò ààrẹ lọ́dún 2023 lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party, ọ̀gbẹ́ni Peter Obi, wípé òun nìkan ṣoṣo ló lè bá ààrẹ Tinubu wọ ìjà ìkẹhò nínú ètò ìbò ọdún 2027 bí Peter Obi bá tọ̀ ọ́ bó ti tọ́ àti bó ti yẹ, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tó ti ẹnu ìránṣẹ́ Ọlọ́run Iginla jáde. Ó ní láàrin àwọn ọmọ oyè èyí tóun sì ń wò lọ́wọ́ nílẹ̀ báyìí nínú ẹgbẹ́ alátakò, ó ní ẹnìkan ṣoṣo tó lè figagbága pẹ̀lú Tinubu nínú ètò ìbò ọdún 2027 èyí tí ó milẹ̀ tìtì, òun náà ni Peter Obi, nítorí wípé ó ní orúkọ, ó sì jẹ́ ẹni tí àwọn ènìyàn tí wọ́n fẹ́ lóyè. Peter Obi, èyí tó jẹ́ ọ̀kan nínú ọmọ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC, èyí tó sọ wípé bí Peter Obi bó bá lè tọ́ bó ti tọ́ àti bó ti yẹ, ó ní kó mú ẹni tí ó ṣe igbákejì rẹ̀ láti apá àríwá, eyín ní ọ̀dọ̀ àwọn Arẹwà tí ṣe ẹ̀yà Haúsá ó ní bó bá lè mú gẹ́gẹ́ bí igbákejì èyí tí wọ́n jọ dipò, ó ló dáhùn lójú wípé yóò fi ẹ̀yìn Tinubu kanlẹ̀. Iginla ti ṣèránṣẹ́ Ọlọ́run ni òun rọ Peter Obi kí Peter Obi má ṣe ṣe igbákejì fún ẹnikẹ́ni, ó ní bó bá lè dánwò, ó ní èròǹgbà rẹ̀, ìrìn àjò rẹ̀ nínú òṣèlú ó ti wá sí òpin, àti wípé òpin ó ti dé bá ìrìn àjò aláìṣerere láti di ààrẹ lórílẹ̀-èdè yìí. Ó ní òun yóò rọ Peter Obi kó mú ẹni tí ó ṣe igbákejì fún láti apá àríwá ilẹ̀ yìí. Nípa ìdí èyí, ó lè jáwé olúborí tí ó na Tinubu nínú ètò ìbò ọdún 2027. Gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ògùn, èyí tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ wa, èyí tó ń ṣojú fún ẹkùn ìdìbò ìlà oòrùn ní ìpínlẹ̀ Ògùn báyìí, Ọ̀túnba Gbénga Daniel OGD Òwúmà ni wọ́n tilẹ̀kùn mọ́ ní ọjọ́ Ajé ọ̀sẹ̀ èyí tí a wà nínú rẹ̀ yìí níbi ìpàdé ti ẹgbẹ́ òṣèlú APC èyí tó wáyé nílùú Ìjẹ̀bú Òde nínú gbọ̀ngàn Adéọlá Òdútọ́lá èyí tó wà nílùú Ìjẹ̀bú Òde lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ yìí. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, ìpàdé tẹgbẹ́ òṣèlú APC ọ̀hún, èyí tó jẹ́ ti àwọn lẹ́nu lọ́rọ̀ ní apá gúúsù ẹkùn ìdìbò ìlà oòrùn ní ìpínlẹ̀ Ògùn, èyí tí wọ́n ní Gbénga Daniel tó ń ti àwọn ikọ̀ rẹ̀ tí wọ́n gbéra tí wọ́n sọ̀kalẹ̀ nínú ọkọ̀ láti darapọ̀ mọ́ àwọn ènìyàn níbi ìpàdé ọ̀hún, ṣùgbọ́n tí wọ́n tilẹ̀kùn tí wọ́n sì táwọ́ dọ́nà wípé kò sí ọ̀nà fún Gbénga Daniel láti wọnú gbọ̀ngàn ìpàdé náà, léyìí tí Gbénga Daniel sì ṣe fọ́nrán kékeré kan èyí tí ò ju ìṣẹ́jú kan lọ láti lè mọ ohun tó ń ṣẹlẹ̀, wípé òun wá síbi ìpàdé ọ̀hún ṣùgbọ́n wọn kò fi àyè sílẹ̀ fún òun láti wọnú gbọ̀ngàn ìpàdé èyí tí ṣe ti ẹgbẹ́ òṣèlú APC. Nípa ìdí èyí, Gbénga Daniel ní ohun gbogbo tí wọ́n ṣe níbẹ̀ ní kì í ló jẹ́ wípé ó jẹ́ ohun tó lòdì sí òfin àti ìbámu ti ẹgbẹ́ òṣèlú APC, àti wípé wọ́n fagilé nítorí ọ̀nà èyí tí wọ́n gbà láti ṣe ìpàdé ọ̀hún ó ti mú ọwọ́ kan
màkàrúrù dání gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu ọ̀túnba gbẹ̀ngà daniel jáde. ilé-ẹjọ́ májísíréètì kan èyí tó kalẹ̀ sílùú ìjẹ̀bú-mùṣin ní ìpínlẹ̀ ògùn ni wọ́n ti ju arábìnrin kan ẹni ọdún márùnléní-ogójì táíwò adéoyè sínú ọgbà àhámọ́ èyí tó wà nílùú ìjẹ̀bú-òde fún ẹ̀sùn àti ìwà búburú èyí tí arábìnrin ọ̀hún hù nípa dída omi gbígbóná sí ara ọmọ àbúrò rẹ̀ kan èyí tí í ṣe ọmọ ọdún mẹ́tàlá obìnrin èyí tí wọ́n pè ní Modinat Adéoyè látàrí omi gbígbóná ọ̀hún èyí tó ti ba ààwọ̀ àti ẹwà ọmọdébìnrin ọ̀hún jẹ́ o, gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde nígbà tí alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn DSP Olúṣèyí Babáṣèyí ṣe lálàyé sọ wípé ọjọ́ èyí tí ó jẹ́ ọjọ́ búburú fún arábìnrin yìí òun náà ní ọjọ́ kẹtàlá oṣù kẹrin ọdún tá a wà nínú rẹ̀ yìí ìnira arábìnrin ọ̀hún hùwà ibi ọ̀hún ní nǹkan bíi aago 3:30 ọ̀sán lọ́jọ́ náà ní ojúlé kẹtàlá òdùmọ̀gbò nílùú Mùṣin èyí tí wọ́n ní ó fi ẹ̀sùn kan ọmọ ọdún 13 obìnrin náà wípé ọmọ kékeré ọ̀hún ó ń tẹ̀lé ọkùnrin káàkiri. wọ́n ní kàkà kó bá ọmọdé ọ̀hún wí omi gbígbóná ọ̀hún ló gbé kaná lẹ́yìn tómi ọ̀hún wó bí omi tí wọ́n fẹ́ fi roka ńlọgbẹ tó dà á sí ara ọmọdébìnrin ọ̀hún èyí tó ba àwọ̀ ọmọdébìnrin náà jẹ́ tó fi di ẹni tí wọ́n gbé lọ ilé ìwòsàn. wọ́n ní gẹ́rẹ́ tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ èyí ni wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún tó iléeṣẹ́ ọlọ́pàá létí tí wọ́n sì fi ọwọ́ òfin tí wọ́n fi mú arábìnrin náà síwájú kó tó di wípé ó fi ara hàn nílé ẹjọ́ májísíréètì ní ọjọ́ Jímọ̀ èyí tó kọjá tí wọ́n sì ti ní kí wọ́n fi sínú ọgbà àhámọ́ o. nípa ìdí èyí ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní wọ́n lè gba owó ìtanràn bí ó bá san owó ìtanràn mílíọ̀nù 3 náírà pẹ̀lú àwọn onídùúró tí wọ́n ní dédé owó yìí lọ́wọ́ tí wọ́n sì ń sanwó orí wọn dédé fún ọdún 2 láì já létí kó tó di wípé wọ́n gba ìtúsílẹ̀ rẹ̀ kúrò nínú ọgbà àhámọ́ èyí tó wà nílùú Ìjẹ̀bú-Òde. àwọn ẹṣin òkọkú Boko Haram àwọn ni wọ́n ti fi ohun ìdúkokò mọ́kàn léde báyìí tòun ti fọ́nrán o èyí tí wọ́n fún ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà àti ìjọba ìpínlẹ̀ Borno ní wákàtí 72 hours láti san owó kí wọ́n lè fi gba àwọn ènìyàn èyí tí wọ́n jí kó sí àkàkà wọn èyí tó ń lọ bíi 416 tí wọ́n ní àwọn obìnrin ọkùnrin tó fi mọ́ àwọn ọmọdé wọ́n ń bẹ nínú àwọn èèyàn ọ̀hún èyí tí Boko Haram tí wọ́n kó sí ọ̀dọ̀ wọn wípé kí wọ́n san owó bí bẹ́ẹ̀ kọ́ lẹ́yìn wákàtí 72 yìí òkú lẹ́lẹ́jà tà àwọn yóò yìnbọn pa gbogbo àwọn ènìyàn ọ̀hún bí wọ́n ti pọ̀ tó lákàkà wọn. nínú ọ̀rọ̀ kan èyí tí ẹni tó jẹ́ agbẹnusọ fún àwọn Boko Haram ọ̀hún èyí tó sọ̀rọ̀ náà ní èdè Haúsá ṣùgbọ́n tí wọ́n tú sí èdè òyìnbó tó sọ̀rọ̀ náà wípé àwọn jẹ́ igun kan èyí tó ń jà fún ẹ̀tọ́ ìsìláàmù èyí tí wọ́n pè ní Jama'atu Al-Sunna Lidwatu Walijinna èyí tí wọ́n ní ọ̀gá wọn tí orúkọ rẹ̀ ń jẹ́ Abu òun ni olórí wọn. wàyí o nínú ọ̀rọ̀ ọ̀hún àti ohun tóun ti fọ́nrán èyí tí wọ́n fi léde ní ọjọ́ àìkú tí í ṣe ọjọ́ 19 oṣù kẹrin ọdún tá a wà nínú rẹ̀ yìí ni wọ́n ti ní wákàtí 72 ọ̀hún kò gbọ́dọ̀ kọjá rẹ̀. bó bá kọjá tí ìjọba àpapọ̀ tó ń ti ìjọba ìpínlẹ̀ Borno kọ̀ láti fi owó ìtúsílẹ̀ àwọn ènìyàn tí ń bẹ ní àkàkà wọn ránṣẹ́ sí wọn àwọn yóò pa gbogbo àwọn ènìyàn ọ̀hún bí wọ́n ti pọ̀ tó lákàkà wọn gẹ́gẹ́ bí ohun ìdúkokò mọ́ èyí tí àwọn oníṣẹ́ ibi ọ̀hún tí wọ́n fi ránṣẹ́ sí ìta.
lákòótán nínú ìròyìn wa fún ti tòní, gbajúgbajà olórin jùjú yẹkínì kọláwọlé àjàó tí gbogbo èèyàn mọ̀ sí YK àjàó òun mà ló ti dágbére fún ayé o. ẹni tó jẹ́ ọ̀kan nínú àwọn gbajúgbajà olórin jùjú nílẹ̀ wa nàìjíríà Sir Shina Peters òun mà ló fi ìròyìn ọ̀hún léde lórí ìkànnì Instagram rẹ̀ ní ọjọ́ Jímọ̀ alẹ́ Jímọ̀ èyí tó kọjá o, wípé ó jẹ́ ọgbẹ́ ọkàn ó sì jẹ́ ìbànújẹ́ ọkàn wípé ikú kò jẹ́ ká gbádùn obì tó gbó káká láwùjọ. ó ní pẹ̀lú ìbànújẹ́ ọkàn lòun kéde ìpapòdà YK àjàó gẹ́gẹ́ bí Shina Peters bó ti sọ. ó ní YK àjàó kì í ṣe olórin lásán kan èyí tí ẹnikẹ́ni lè fọwọ́ rọ́ sẹ́yìn láwùjọ ní orílẹ̀-èdè nàìjíríà àti nílẹ̀ adúláwọ̀. ó ní ó jẹ́ ẹ̀gbọ́n sí òun, ó jẹ́ ẹni tó jẹ́ wípé ọ̀jọ̀gbọ́n nínú olórin jùjú ni, tó sì jẹ́ ẹni tó ní ìtẹríba àtẹni tó ní ọ̀wọ̀ fún àwọn olórin tó ń bọ̀ lẹ́yìn. ó ní ṣùgbọ́n ohun gbogbo òun ló yé ọlọ́run. nípa ìdí èyí ó ní kí ọlọ́run kó dẹlẹ̀ rè fún YK àjàó, gbogbo ẹbí àtohun tó fi sílẹ̀ kí ọlọ́run má fi ọwọ́ ìbànújẹ́ kàn án, kí ọdún kó jìnnà síra wọn, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tó ti ẹnu Sir Shina Peters jáde èyí tó fi sórí ìkànnì Instagram rẹ̀. tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní, títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòrìn míì níléeṣẹ́ wa. mo gbà á ládùúrà wípé a ò ní kánjú kú o. Fúnmi Adénúgà ló mú ìròyìn wá sí ojú ìwòran yín. ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.